àròlé oòduà ìyún ọọ̀ni ilé-ifẹ̀ kábíyèsí ọba ẹniìtàn babátúndé adéyẹyẹ ògúnwúsì ọ̀jájá kejì kábíyèsí mà ti tú àṣírí ńlá nípa nǹkan tó ṣe é àti ìbànújẹ́ tó gba ọkàn ẹ̀ lásìkò tí àwọn olórí ẹ̀ tán bẹ̀rẹ̀ sí ní máa kọ̀ sílẹ̀ tí àwọn èèyàn tán á bẹ̀rẹ̀ sí ní máa fi ṣe ẹlẹ́yà. ẹ rántí pé lásìkò tí kábíyèsí tó jọba ní ìlú ilé-ifẹ̀ ní ọdún díẹ̀ sẹ́yìn níṣe ni olórí àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ wọnú ààfin ìyún olórí Zainab Wúràọlá inú mà kọ́kọ́ kọ kábíyèsí sílẹ̀ tí ìgbéyàwó wọn tó dàrú lójijì. lẹ́yìn eléyìí ni kábíyèsí lọ fẹ́ ọ̀dọ́mọbìnrin kan tó jẹ́ wòlíì obìnrin ní ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó ìyún olórí Sílẹ̀kùnọlá Naomi tó sì jẹ́ pé níṣe ni wọ́n jọ ń gbé ìgbé ayé lọ́kọláya táwọn èèyàn ń fi ìgbésí ayé wọn yangàn. ṣùgbọ́n lójijì ó ní Sílẹ̀kùnọlá Naomi lòun náà mà kẹ́rù jáde láàfin tó sì kéde wípé òun kò fẹ́ kábíyèsí mọ́, èyí tó ṣe gbogbo ọmọ Yorùbá ní kàyéfì tó sì bà àwọn èèyàn nínú jẹ́. ṣá o nígbà tí kábíyèsí ń sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tá a wà yìí lórí àwọn tí ojú ẹ̀ rí, kábíyèsí ní ìgbà tí àwọn olórí kọ òun sílẹ̀ tí ò sí ìyàwó kankan mọ́ láàfin, oníṣẹ́ lòun máa fẹ́ máa sun ẹkún tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ló wá ṣẹlẹ̀, kí lòun ṣe tí gbogbo nǹkan fi wá ń rí báyìí fún òun. kábíyèsí ló ń sọ fọ́lọ́run pé òun ò fi ti ọjọ́ kan báyìí bá ti èèyàn kan jẹ́ rí, òun kò sì wá ìṣubú ọmọ ẹ̀dá rí, pé báwo wá ni ó ṣe wá jẹ́ tí gbogbo àwọn nǹkan burúkú báyìí tó ń ṣẹlẹ̀ sóhun léraléra. ṣùgbọ́n tó ní Ọlọ́run sọ fún òun pé kóun lọ fọkànbalẹ̀, kò ní sí wàhálà. Ọọ̀ni Ilé-Ifẹ̀ wá ní kí wọ́n wo gbogbo náà àfihàn òun lénìí, ó ní kán wo bí àwọn olórí ìbọn ṣe ń gbáyùn táwọn ọmọ náà ń gbáyìn. ó ní ẹkún òun àti ìbànújẹ́ àti ìrònú òun ọjọ́ sí ó ti wá padà di ayọ̀ báyìí o, tóun sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gidigidi. ẹ sì rántí pé lẹ́yìn tí àwọn olórí méjì tí wọ́n ti kó jáde, àwọn olórí tí kábíyèsí tí ó ti fẹ́ lé wọn ti tó bíi 6 o. ìyún àwọn olórí Mariam Anako, olórí Elizabeth Akínmúdà, olórí Tobi Phillips, olórí Ashley, olórí Lónkẹ́ àti olórí Tèmítọ́pẹ́. bẹ́ẹ̀ ni àwọn olórí náà wọ́n ti bí ọmọ bíi 3 láàrin ara wọn. ìyún olórí Tobi Phillips tó bí ọmọ fún kábíyèsí, tó bí ìbejì fún kábíyèsí, àti olórí Ashley tóun náà tó ṣẹ̀ṣẹ̀ bímọ fún kábíyèsí láìpẹ́ yìí.